gómìnà Ṣèyí Mákindé àpá wọn lọ́mọ náà ààrẹ ba election wọn jẹ́ ààrẹ nǹkan má ṣèjọba wọn irú ẹ̀ṣẹ̀ wo gangan lẹ́yìn RTW wá ṣẹ̀wọ̀n fòdìdí ọdún 7. àwọn náà ń gbọ́ báyìí. àkọ́ máa gbọ́ náà lọ́dá o sọ́n tún pawó gáràjì mọ́ location. tó túmọ̀ ti jáde nílùú Ìbàdàn kí la gbọ́ kí la rí kí ni nǹkan tó ń lọ nípínlẹ̀ Ọ̀yọ́. ṣé ẹ gbàgbé pé mo sọ fún yín pé sísìn fíìmù lọ̀rọ̀ lù Ìbàdàn sísìn fíìmù tí ò sẹ́ni tó mọ ibi tí ó parí sí òní ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn nǹkan tá à ń gbọ́ àwọn nǹkan tá à ń rí tó ń lọ lásìkò yìí kí la wá gbọ́ kí ni tuntun tá a rí tá a ní ká mú wá fún wa ẹ já farabalẹ̀ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí ṣe bẹ́ẹ̀ ti mọ̀ wá pé n tá a bá rí n tá a bá gbọ́ tó fìdí múlẹ̀ náà la mọ́ mú wá fún wa lórí ìkànnì yìí ẹni tí í ṣe olórí àwọn ẹgbẹ́ ọlọ́kọ̀ nílùú Ìbàdàn ìyẹn NURTW Nigeria àbí National Union of Road Transport Workers ẹni tí í ṣe alága wọn Èjìogbè ó mọ̀ tẹnubọ̀rọ̀ ó sọ àwọn ọ̀rọ̀ àṣírí kan nípa ìṣèjọba Olúwaṣèyí Mákindé àti bàbá wa kábíyèsí Ládọjà nígbà tí wọ́n wà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtìgbà tí wọ́n kò ní gómìnà tí ó sì jẹ́ pé òṣèlú ń bẹ lára wọn tààràtàrà àtàwọn ọ̀rọ̀ míì tí Èjìogbè mẹ́nubà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tí agbóhùnsáfẹ́fẹ́ kan tó ṣe fún wọn. mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ tẹ́ ẹ bá wá gbọ́ tán màá wá mú èrò àti ìwòye àwọn èèyàn wá lórí ohun tí Èjìogbè lórí ohun tó sọ. gẹ́gẹ́ bí Èjìogbè bó ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn kan tí ẹ̀ wá mọ ẹ̀ṣẹ̀ tí àwọn ṣe ìṣèjọba Ṣèyí Mákindé tó fi wá ní ọkàn tí ẹ̀ fẹ́ gbọ́ ohun tí ń jẹ́ ẹgbẹ́ ọlọ́kọ̀ mọ́ nílùú Ìbàdàn ohun ọ̀fẹ́ gbọ́ ohun tí ń jẹ́ NURTW nílẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tó wá jẹ́ pé kọ̀ọ̀kan tí ẹ̀ jáwọ̀n ó rí mọ́mé débi wípé ọ̀rọ̀ délé ẹjọ́ ó ní síbẹ̀ o òfin orílẹ̀-èdè Nàìjíríà ó fààyè gbà wọ́n ó fààyè gba ẹgbẹ́ ọlọ́kọ̀ kódà lára àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹgbẹ́ NURTW wà ó lọ́wọ́ sí ní kàyéfì ọjọ́ ni lójú o bí gómìnà Olúwaṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe ní ohun ọ̀fẹ́ gbọ́n tí ń jẹ́ ẹgbẹ́ ọlọ́kọ̀ mọ́ àtàwọn ọ̀rọ̀ míì tí bàbá Èjìogbè tó mẹ́nubà ẹ̀já gbọ́ díẹ̀ ń bẹ̀ ká tó tẹ̀síwájú. àpa gómìnà Ṣèyí Mákindé ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé àpá wọn lọ́mọ náà ààrẹ ba election wọn jẹ́ ààrẹ nǹkan má ṣèjọba wọn irú ẹ̀ṣẹ̀ wo gangan lẹ́yìn RTW wá ṣẹ̀wọ̀n fòdìdí ọdún 7. àwọn náà ń gbọ́ báyìí. àkọ́ máa gbọ́ náà lọ́dá o sọ́n tún pawó gáràjì mọ́ location ìjọba ni. ṣe ẹ ń bi gómìnà lọ́rọ̀ yẹn léèrè ọ̀rọ̀. mo wí náà ni o ìgbà tí Ládọjà wọlé ọ̀tẹ̀ wọlé wá wọ́n fi ọ̀tẹ̀ lé Tókè òkú lórí àga wọ́n lo agbára gómìnà sẹ́díwò nǹkan tó ṣe nígbà yẹn is non and void. àwọn gómìnà náà mọ̀ pé táwọn ń ṣe yìí kò right but wọ́n ń wò wá gẹ́gẹ́ bíi pé kí ni wọ́n ó ṣe. bẹ́ẹ̀ torí pé àrí pòfẹ́sọ̀ tàbí. bẹ́ẹ̀ àrí pòfẹ́sọ̀ nínú wa náà àwọn pòfẹ́sọ̀ ti wà nínú wa ní ìsìn constitution tó gbẹ̀yìn RTW dúró is for National Assembly not State Assembly. We are in exclusive list of the Federal Republic of Nigeria. NURTW wà. Yes, of course. We are under the Nigeria Labour Congress. nígbà tí Alhaji Eléwé ọmọ táwọn wá bọ́ bẹ̀ Alhaji Tokyo wọ́n tún step aside Sàlàkó Eléwé ọmọ gbàjọba ṣe pé wọ́n dìtẹ̀ gbàjọba ni pẹ̀lú agbára gómìnà tó wà nípò ńgbà yẹn Adébáyọ̀ Àkàlà ṣùgbọ́n ìjọba wọn tán ṣe aró òrókùn aró òradìẹ ẹni o nítorí pé àdìbò fún wọn gómìnà wa Isiaq Abiola Ajimobi wọ́n ti dolóògbé the best governor to our NURTW ẹni is the best governor to the NURTW nígbàgbé ẹ̀ láìláì ó ní àwọn ó pè wá kí ni ń dá wàhálà lẹ̀ láàrin yín tí ẹ̀mí fi ń sọnù nílùú tẹ́mi fi ń sọnù nílùú ó lóun ò fẹ́rú ẹ̀ mọ́ ní tòun àwọn jẹ́ kó yé wa wípé àwọn ò lágbára láti pa ẹgbẹ́ wa mọ́lẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀. ó sọ bẹ́ẹ̀ ẹ̀kọ́ mo sọ lẹ́ẹ̀kan pé it's not within the power of any governor to prescribe NURTW
or suspend our activities is wrong. Ìgbà tí gómìnà Ṣèyí Mákindé dé election wọn á fi ọwọ́ kan election wọn tá a bá lo agbára tá a nígbà yẹn election wọn ní lọ́wọ́rọ́wọ́ ẹ̀yin náà mọ̀ nǹkan pè ní NURTW ṣe bẹ́ẹ̀ náà mọ̀ wá Ṣèyí Mákindé dẹ̀ wọlé wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀ to our surprise àdánwò tó dé gbogbo wàhálà tá a wà náà lónìí ìgbà tí Ṣèyí Mákindé ti fi gómìnà. gbọ́n gbogbo ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún Èjì Ògbè kókó àwọn ọ̀rọ̀ tí ó jáde ń bẹ̀ òun náà lẹ ti gbọ́ tá a mú wá fún yín yẹn. ìgbà tí fídíò yìí wá bẹ̀rẹ̀ sí í jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tí ó dé ọwọ́ tónílé tàlejò tó kálukú wá ń fi èrò àti ìwòye tí wọ́n sọwọ́ kí làwọn èèyàn ń wí kí làwọn èèyàn ń sọ lórí ọ̀rọ̀ tí Èjì Ògbè tó mẹ́nubà tó tú síta gẹ́gẹ́ bí Ọládòkun Túnjí bí ó ṣe fi sọwọ́ ó ní and we don't witness chasing people with cutlass within that year. Àlàáfíà padà jọba. Adeniji Azeez Ademola wọ́n ní the best decision so far by Governor Seyi Makinde to the end NURTW was that suspension. Àwọn oníjàgídíjàgan adàlúrú ni àwọn ọmọ ọlọ́kọ̀. Ọládépò Babátúndé àwọn ní we love it like that. Ó dára bí gómìnà ṣe fòfin dè yín. Ajíṣebí Ọ̀yọ́ làárí. Àwọn ní I know someone who lost a family member during the crisis involving the National Union of Road Transport Workers when clashes broke out then between rival factions at Iwo Road. Thankfully, the people of Oyo State no longer live under that kind of fear. Credit goes to Seyi Makinde for taking a tough but necessary decision in the interest of protecting lives and property across the states. Olóyè Kẹ́hìndé Ìgè Bánkọ́lé àwọn ní hungry man is an angry man. Ẹni bí ń pa kò gbọ́fẹ́ o. Ajá tó sì yó kò lè báyìí tí òyò ṣeré. Nífẹ̀mí Muideen àwọn ní ẹjọ́ kí ni iṣẹ́ ẹ̀yin ọlọ́kọ̀ gan ẹ kàn ń da ìlú rú lásán ni. Toyib Demola àwọn ní you are talking anyhow. See how you dey talking. Olúwọlé Adélàní àwọn ní at your age he is still teaching you how to speak excellency. How to speak to excellency. Razak Muziliu àwọn ní àwọn adàlúrú a ní àlàáfíà ní Ọ̀yọ́ State àgàgà ní Ìwó Road. Stephen Adépìtàn àwọn ní and we have been witnessing absolute peace in the city. Kudos to Seyi Makinde. Babájídé Ìdòwú wọ́n ní we enjoyed and still enjoy peace in Ọ̀yọ́ State. Àdúpẹ́ fún yẹn. Akínọlá Abubakar àwọn ní why not work together with the state government if not for the involvement of the state government. Ulowubo might have turned the city into red during the transition of the current ambassador. Gómìnà David Madamidola wọ́n ní gómìnà wa gbogbo wa la faramọ́ ìgbésẹ̀ yín àwọn kan kò lè wá máa fi ọgbọ́n burúkú kó wa lọ́bẹ̀ lọ. Mr. Ọládìtì wọ́n ní bàbá you have already roped NURTW in your speech. àfi ọwọ́ kan ìbò wọn number 1. Number 2 ṣe bí ẹ̀yin náà mọ̀ wá ẹ mọ ẹgbẹ́ ọlọ́kọ̀ sá. Number 2 kí ni ìtumọ̀ àwọn gbólóhùn yẹn tá a bá wádìí ẹ̀ dáadáa ẹ rí wípé ìwà jàgídíjàgan náà ni
wọ́n fẹ́ fi hàn bẹ́ẹ̀. Olú Godwin àwọn ní you said it all tí ẹ bá fi ọwọ́ kan election kò ní lọ wọ́ọ́rọ́ àbí so ẹgbẹ́ yìí ni ẹgbẹ́ afiẹ̀mí aráàlú ṣòfò. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n fi ọ̀rọ̀ àti òye tí wọ́n sọwọ́ gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn nínú èrò tiwọn. Arámidé Joseph àwọn ní you say it yourself that ṣebí ẹ̀yin náà mọ NURTW imagine adding your wahala to your problem that will be difficult situation. Kí ni èrò tiyín kí ni òye tiyín pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá Èjìogbè eléyìí tó tún sọ jáde yìí tí ó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára nípa ẹgbẹ́ ọlọ́kọ̀ NURTW àti ìṣèjọba gómìnà Olúwaṣèyí Mákindé lórí òfin tó pa àṣẹ tó pa ìgbésẹ̀ tó gbé ìpinnu tó ṣe láti sọ wípé kò sí ti ń jẹ́ ẹgbẹ́ ọlọ́kọ̀ NURTW mọ́ o ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kí lèrò tiyín kí ni ìwòye tiyín? Ìbéèrè ibẹ̀ tó wá ní wípé ṣé ìjọba míì tó bá wọlé ìjọba míì tó bá dé gómìnà míì tó bá wọlé yálà nínú ẹgbẹ́ òṣèlú PDP ní o ní ẹgbẹ́ òṣèlú Accord ní o ní ẹgbẹ́ òṣèlú APC ní o ní ẹgbẹ́ òṣèlú ADC ní o ṣé àwọn náà tẹ̀lé ìgbésẹ̀ ìpinnu tíjọba tó wà ńbẹ̀ lọ́wọ́ yìí ìpinnu tó ṣe láti sọ wípé àníṣe kò sì ti ń jẹ́ ẹgbẹ́ ọlọ́kọ̀ NURTW mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Báwo ló ṣe fẹ́ jẹ́ báwo ló ṣe fẹ́ lọ? Ṣé àwọn olóṣèlú tí wọ́n ń nàgà láti bọ́ sórí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 ṣé wọn ò ní lo àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́kọ̀ yìí? Ṣé wọn ò ní lò wọ́n? Tán bá lò wọ́n ṣé wọn ò ní gbéṣẹ́ fún wọn? Ẹ já mọ èrò tiyín ẹ já mọ ìwòye tiyín láì comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ti ń gbọ́ wá. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Èdùmàrè lágbára dẹ́dà. Ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe ẹ má gbàgbé ẹ bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ sì bá ní tan notification bell aago rán mi létí kẹ́ ẹ lè láǹfààní láti máa wò wá láti máa gbọ́ wá lóòrèkóòrè tá a bá ti mọ tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o àdúpẹ́ àmọrírì yín. Ẹ má gbàgbé pé àǹfààní wà láti wá ṣe ìpolówó àti ìkéde iléeṣẹ́ àti okòwò yín lórí ìkànnì wa Otasansan TV kẹjẹ́ ká fi tiwa gbé tí ń lárugẹ. Iṣẹ́ wo lẹ́yìn ṣe òwò owó lẹ́yìn láàyò kí ni product tẹ́ ń ṣe jáde iléeṣẹ́ yín tẹ́ fẹ́ káyé gbọ́ tẹ́ fẹ́ káyé mọ̀ tẹ́ fẹ́ kí ó jẹ́ ìtẹ́wọ́gbà káàkiri àgbáyé. Ẹ pè wá ẹ bá wa sọ̀rọ̀ ní iléeṣẹ́ wa Otasansan Media International kí a jọ sọ̀rọ̀ papọ̀ ká bá ń fi ẹnu ajé ẹnu owó ẹnu láàárọ̀ ọ̀rọ̀ ká bá ń fi polówó pọlọ́lá pọlọ́rọ̀ sí iléeṣẹ́ àti okòwò yín kí iléeṣẹ́ àti okòwò yín kó lè dìtẹ̀wọ́gbà káàkiri àgbáláyé. Oríṣiríṣi concept ló wà ní iléeṣẹ́ wa eléyìí tó bá iléeṣẹ́ àti okòwò yín mu òun náà ni a lò fún yín lẹ́yìn tá a bá ti jọ sọ̀rọ̀ papọ̀ tá a bá ti mọ tẹ́ ń ṣe. Ẹ pè wá o a mọ̀ retí yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní iléeṣẹ́ Otasansan Media International tẹ́ fi pè wá bá wa sọ̀rọ̀ òun náà ni 07063291779 07063291779 òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ títí wa. Ẹ ṣé o àdúpẹ́ àmọrírì yín. Bó sì jẹ́ pé ẹ fẹ́ yọjú sí wa ní iléeṣẹ́ wa ní iléeṣẹ́ Otasansan Media International a wà ní ilé Alhaji S.O. Raji ní ìsàlẹ̀ abiri nílùú Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wa wà. Ẹ yọjú sí wa ká jọ sọ̀rọ̀ papọ̀ bí ó ṣe rọrùn. Àwọn tó ti ń darapọ̀ mọ́ wa níléeṣẹ́ yìí wọ́n ń dúpẹ́ lẹ́yìn tí wọ́n darapọ̀ mọ́ wa torí pé wọ́n ń rí yàtọ̀ eléyìí tí ó gá yàtà níléeṣẹ́ tí a bá wọn polówó àjẹpẹ́ kẹ́yìn náà darapọ̀ mọ́ wa kẹ́yìn náà rí yàtọ̀ eléyìí tí ó gbọ̀ngbọ́n níléeṣẹ́ yín. A mọ̀ retí yín o. Thank you. God bless you.
ó ta social media àtúntìdé o. ká farere polongo iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept. iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. iléeṣẹ́ wa ó ta social media concept. àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín bó ṣe straight line tàbí dialogue bó sì jẹ́ drama poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. ó ta social media concept ní ẹ pè. a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn fresh offer artist pẹ̀lú ohun tó ta ṣánṣán. ọjà wo lẹ̀ ń tà iṣẹ́ wo lẹ̀yin ṣe irú kéde wo lẹ fẹ́ ṣe. ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. ibi gbogbo lọ́wọ́jà wá dé. ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà.